Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá wọ́n á máa pa òwe kan wípé ẹni ò lẹ́ni nígbìmọ̀ ó rojọ́ àre ẹ̀bi ni wọn ó dá. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí èdè àìyedè bá wà láàrin àwọn èèyàn kan tí wọ́n kóra wọn jọ, ó ṣeé ṣe kó jẹ́ láàrin ọ̀rẹ́, ẹbí tàbí láàrin àdúgbò, tí wọ́n sì ń gbìyànjú láti mú aáwọ̀ náà wá sí òpin. Ṣùgbọ́n tí wọ́n bá rí i wípé ẹnìkan láàrin àwọn tí èdè àìyedè wà láàrin wọn yìí ó ní èrò lẹ́yìn gẹ́gẹ́ bí àjọsọ tàbí àjọmọ̀ wọn, tí ẹnì kejì ò sì ní èèyàn lẹ́yìn tó bẹ́ẹ̀ gẹ́, bónítọ̀hún bá wá rojọ́ àre láàrin wọn, ó ṣeé ṣe kí wọ́n má dá ní àre. Èyí ló mú àwọn àgbàlagbà láti máa pa òwe yìí. Díẹ̀ tún leléyìí nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká tún fi kọ́gbọ́n.